gbogbo ẹ̀yin ọmọ OPC ẹ̀yin tẹ́ ṣe fídíò fún mi níjẹta àtẹ̀yin tẹ́ wá sórí péjì mi tẹ́ wá ń sọ oríṣiríṣi mi ò rẹ́dì láti bá yín jà ọdún náà ẹ̀rù yóò bà mí kò sí kankan tẹ́ lè fi mí ṣe ọ̀rọ̀ náà gbé dànù kò séèyàn tó lè gbé mi mú kún fáyọ̀ dànù ṣùgbọ́n mo rí pọ́pọ́lọ yín tí ò ṣeṣẹ́ dáadáa ni mo fẹ́ bá yín là tẹ́ bá ti mú tàbùsí kúrò tẹ́ bá mú tàbùsí kúrò tẹ́yin gan jókòó tẹ́ ronú dáadáa ẹ mọ̀ pé ká má parọ́ pé ọpọlọ yín kù díẹ̀ káàtó because èmi ò wá bìbá láti wá jàjà pé ta ni àgbà nínú Sunday Igboho àbí ta ni jagunjagun nínú àwọn méjèèjì bólódùmarè ṣe rán oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ iṣẹ́ tó lódùmarè bá dẹ̀ ti rán oníkálukú lóníkálukú máa jẹ́ àsìkò tí olódùmarè rán bá Gani Adams àsìkò yẹn ló ti ṣe títí ẹ̀ Ìbà Gani Adams ti ṣe títí ẹ̀ nígbà tí olódùmarè rán ní OPC ṣùgbọ́n Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ olódùmarè mọ̀ pé kò tọ́ sí torí tó bá tọ́ sí á mọ ẹ̀tọ́ á mọ nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ tó bá tọ́ sí á dúró tán pé ilẹ̀ ń leléyìí àfi tẹ́ bá ń tan ara yín jẹ tẹ́ rò pé bóyá àmì ìmọ̀ nǹkan tí mò ń sọ àkọ́kọ́ náà gbogbo wàhálà tó ti ń ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ oòjíire láti ìgbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò ti jẹ ìgbésẹ̀ pàtó ẹyọ kan wo ni Ààrẹ Ọ̀nà Kakanfò bá wa ṣe tí gbogbo ayé rí ju pé àwọn dúró de ìjọba akitiyan wo náà ṣe fún wa ju wípé àwọn ṣáà dúró de ìjọba àwọn nídìí approve ìjọba la nídìí ni lọ́wọ́ tàwa ẹ̀ ṣé approve ìjọba la nídìí lọ́wọ́ tàwa ẹ̀ ẹ má jẹ́ kí n tọ̀wé àwọn ọmọ káàárọ̀ oòjíire ti gbọ́n o òun tó mo mọ̀ pé àwa kọ̀ọ̀kan lè má ti gbọ́n nínú wa but àwa kọ̀ọ̀kan wà tá ti gbọ́n lẹ́nìí Ọlọ́run ní jẹ́ kí kọ̀ọ̀kan ṣe Ìgbòho òòṣà àwọn ọmọ Yorùbá tá jáde tá dúró tán á kọjá ensas ẹ gbàgbé torí àṣesílẹ̀ òun làbọ̀ wá bá ìgbà tí Gani Adams ṣe OPC tó ń ṣe OPC tán ni wọ́n mólè kò sí agbénipa wọn tí ń gbé wa pa wọn tí ń gé wa lórí kò kọ́ mọ̀ a kàn máa ń gbọ́ níbi ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀mejì lọ́dún ni kò kọ́ mọ̀ bí eléyìí gbà yẹn àfìgbà tán sọ wípé wọ́n lọ sí ìlú Ìlọrin tán ni wọ́n lọ pé wọ́n fẹ́ lọ gbalẹ̀ pé wọ́n fẹ́ lọ gba Yorùbá ní ìlú Ìlọrin àtìgbà tí mo ti dáyé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ oòjíire yìí àgbọ̀rí kò ṣẹlẹ̀ ṣebí Ààrẹ Ọ̀nà Kakanfò ló ń jẹ ẹni ẹ dúró de approval ìjọba ọjọ́ wo la fẹ́ dúró de approval ìjọba dà kí àwọn Sunday káwọn Ìgbòho kan tó approve security network wọn ni wọ́n ti ń ṣiṣẹ́ kan tó approve ẹ̀ náà ti ń ṣiṣẹ́ ni àwa ọmọ káàárọ̀ oòjíire ti mọ̀ wípé yes àwọn ẹni yìí wọ́n ready láti ṣiṣẹ́ èyí tó yẹ kẹ́ jókòó kẹ́ bá ọ̀gá yín sọ̀rọ̀ pé ayé ò ní mọ̀ pé omi máa pọ̀ ju ọkà yín lọ ṣùgbọ́n sà ẹ jẹ́ ká ṣe nǹkan táyé á rí tán praise wa ìjà ìlara lẹ́ ń jà ẹ jẹ́ ká sọ tòótọ́ ìjà ìlara lẹ́ ń jà tẹ́ bá dẹ̀ nífẹ̀ẹ́ ara wa tẹ́ nífẹ̀ẹ́ ọmọ káàárọ̀ oòjíire tẹ́ nífẹ̀ẹ́ ọmọ Yorùbá ni ibi tá a dé dúró yìí kò kan ìjà ìlara mọ́ ìgbà tí ìṣòro ṣẹlẹ̀ sí olóyè Sunday Igboho ń gbà yẹn ǹjẹ́ ẹ̀yin lè fún mi ní fọ́tò fídíò ẹyọ kan báyìí tẹ́ ṣe lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho àbí ibi tí bàbá Gani Adams ti sọ̀rọ̀ pé lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho pé ẹni èkejì wọn ni wọ́n kàn fi wọ́n lẹ̀ ṣe bí kílẹ̀ káàárọ̀ oòjíire náà lè dá ni bọ̀dá yẹn náà ń ṣe ibo ni wọ́n ti sọ ẹ fún mi ní fídíò yẹn bóyá èmi ni mo ń ṣarán tá bá hùwà tí ò dáa ẹ jẹ́ ká sọ fúnra wa pé ìwà táwọn ìwà yìí ò dáa ẹ fún mi ní fídíò ibẹ̀ yẹn kẹ́ jẹ́ kí n gbọ́ láìsí bẹ́ẹ̀ ìjà ìlara náà tún jà voice note tí mo ń sọ ṣé èmi nìkan ni mo gbọ́ voice note ni nǹkan tí ò bá wà legit èmi ò ń gbé wá síta
nǹkan tó bá jẹ́ allegedly mi ò ń sọ lọ́wọ́ fídíò ẹ lọ́wọ́ fídíò mi dáadáa ìwọ wá ń sọ wípé bóyá ìkànnà tẹ̀sọ́ ó ní mi ò lẹ́kọ̀ọ́ mo lè má lẹ́kọ̀ọ́ lójú ẹ bọ̀ sórí lójú àwọn tó ní làákàyè wọn mọ̀ nǹkan tí mò ń ṣe wèrè náà lè fi ń wo wèrè tó o bá ti lè fi wèrè wo wèrè o lè mú tó ya wèrè jù náà yìí méjì o dẹ̀ lè sọ pé kí n má voice out o kí n má speak out ọmọ yìí máa gbogbo lẹ́rùn ó yóò mú mi ẹ sọ nìkan nínú ni bẹ́ẹ̀ kó yóò mú òun mi lẹ́rùn ìgbàgbé mi ò dẹ̀ lè bẹ̀rù yín pé kí n má lè san nǹkan tó wà nù mí ọ̀rọ̀ náà gbé dànù kò síyàn tó lè gbé mi mọ kú fáyọ̀ dànù mi ò lè máa bẹ̀rù èèyàn alárara bíi ti tèmi o lórí méjì mi ò lórí méjì o lójú méjì mi ò lójú méjì o lè lóògùn o lè níbọn o lè ládàá mi ò ní ìkọkàn bọ̀ mo gbàgbọ́ pé o lè pa mí t'Olódùmarè ò bá ti fẹ̀mí mi lẹ́yìn lọ́wọ́ t'Olódùmarè ò bá ti fẹ̀mí mi lẹ́yìn lọ́wọ́ kò sí ìkọkàn mọ́ so ẹ̀rù yín ò bà mí bọ̀ ẹ jẹ́ ká sọ facts eléyìí tó ń ṣẹlẹ̀ mo believe pé ó yẹ kí bàbá Gani Adams àti bàbá Sunday Igboho kan pawọ́pọ̀ ni ẹ̀yin gan mo rò pé ó yẹ kẹ́ advice ọ̀gá yín gan pé ẹ ṣe jẹ́ ká kúkú pawọ́pọ̀ ṣebí kí ọkùnrin rédíò kóbìnrin rédíò kan pa ṣebí kéjò má ṣàti lọ ni ṣebí kílẹ̀ wa ṣàti lè tó ní ẹ ṣe jẹ́ kí bàbá yín ṣe àyè tiwọn ní àsìkò tó jẹ́ wípé tí gbogbo ayé àsìkò tá a nídìí ààrẹ ni àsìkò tá a nídìí ààrẹ làárẹ̀ ń sọ fún wa wípé àwọn dúró de approval àsìkò tá a nídìí ààrẹ ní kódà bó ṣe jẹ́ OPC yẹn gan tẹ bá mọṣẹ́ yìí níṣẹ́ ṣé gbogbo ìgbà táwọn Fúlàní ń ṣe ọṣẹ́ yìí tó ń wọnú gbó tó ń ba nǹkan jẹ́ tó ń ṣe gbogbo ẹ̀ tẹ bá mọṣẹ́ yìí níṣẹ́ kó tó le tó eléyìí ó yẹ kẹ́ ti wọnú gbó kẹ́ stop wọn àwọn nǹkan báyìí lẹ fẹ́ nǹkan báyìí lẹ fẹ́ kì í ṣe pé kẹ́ dúró kẹ́ tún máa sọ pé wọ́n ní ìdà approval tán fi sọ fáwọn Fúlàní pé nǹkan báyìí lẹ fẹ́ nǹkan báyìí lẹ fẹ́. ìgbà tá ẹ̀ ń ṣe OPC ń gbà yẹn ṣé wọ́n fún yín lápúrúvà ṣebí wọ́n fún yín ṣùgbọ́n ẹ ṣe bó ṣe wù yín ó ṣe wá jẹ́gbà tó ń sọ wọ́n dá Ààrẹ Ọ̀nà Kakanfò tó wá di pé ṣe náà ń kágbádá funfun káàkiri kó tó wá di pé bọ́n ṣe ń rí wọn nílé némì náà rí wọn nílé olóòkú náà rí wọn nílé marriage lórí nǹkan tó ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lé lórí just useless mọ́ wọn lọ́wọ́ kò nítumọ̀ wọn kò fi jórúkọ lásán ni kí wá láǹfààní kò sẹ́ni fẹ́ kú ṣùgbọ́n ẹ lè joyè ikú kọ́rùn ṣé gbogbo àwọn agbára tán ló ń gba OPC tí lọ ní mi understand gbogbo àwọn ìyá wa tán ni wọ́n máa ń ya ẹyin ṣe gbogbo ẹ̀ nígbà OPC kọ́ gbogbo wọn ti kú ni kí ni ìyá àjẹ́ tó pera ẹ̀ pé òun ìyá àjẹ́ OPC tó ṣe fídíò ńgbà yẹn tó lòun ìyá àjẹ́ ní gbogbo OPC kí ló sì ń ṣe tó ń wo àwọn ọmọ tó wà lọ́yọ̀ọ́ ṣebí Ọ̀yọ́ state náà ti fi wọ́n jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ gbádùn orí yín ò pé ẹ ti ya wèrè èmi ò fọ́ fún yín o forget wọ́n ìwọ tó bá nílò oògùn ọ̀sà oògùn rheumatism oògùn diabetes oògùn ojú orí kidney oògùn heart oògùn fibroid wọ́kàn mẹ́sẹ̀jì mi ọ̀wọ́ fẹ́ ṣe àyẹ̀wò wọ́kàn mẹ́sẹ̀jì mi àbí pé bóyá ìwọ tó jẹ́ pé o fẹ́ ra mọ́tò tó ń gbé kọ́ wá láti Amẹ́ríkà China lóríṣiríṣi tó yẹ pé free accident ni lóríṣiríṣi wọ́kàn ṣá mẹ́sẹ̀jì mi ọ̀wọ́ ìwọ tó yẹ pé o fẹ́ ra ìwọ ní yẹ̀pẹ̀ òkúta granite owó yàn tàbí ìfojú tó lẹ ìwọ̀pọ̀ jẹ́ kí n mọ̀ ọ̀wọ́ ìwọ tó fẹ́ máa ṣe iléeṣẹ́ pure water wípé o fẹ́ dá bottle water sílẹ̀ o fẹ́ dá pure water sílẹ̀ ọ̀ bóyá ń jẹ́ àwọn tó fi ń ṣe bottle water yìí bí kò ṣiṣẹ́ dáadáa mọ́ ìwọ kan jẹ́ kí n mọ̀ ọ̀ bóyá o fẹ́ ra àwọn iná flashing light tó wà òkè gan ìwọ jẹ́ kí n mọ̀. ṣé ẹ rí fídíò tí ẹ ń wò lójú screen yín lókè ẹ gbọ́ kan tí làwọn àmọ́ àwọn ò mọ ọ̀rọ̀ ẹkùn ó ti yé yín kó tó ti sọ̀rọ̀ ó ti jẹ́ kó yé yín ẹni tó sáìn Ààrẹ Ọ̀nà Kakanfò lọ sáìn. Àmọ̀tẹ́kùn la mọ̀ o àwa ò mọ irú eṣiṣi irú ẹkùn irú ẹkùn àbí irú eṣiṣi àwa ò rí o àmọ́ wọn. dátì ẹ mà wá kán dátì wa mọ̀. ṣé o mọ ọdún ṣe àbí ọ̀gá mi jẹ́ kán mọ̀. ẹkùn Sunday Igboho oníwọ̀ ìlú ẹkùn. àbí
tó bá gé ewu kúrò lára ẹkùn ṣó mọ̀ pé ẹkùn máa ṣòro ṣá. ó wá tàpẹ̀ lára ìlú ó wá tàpẹ̀ lára àmọ̀tẹ́kùn ni àwọn kọ́kọ́ lọ́mọ lára àmọ̀tẹ́kùn. gbẹ̀yìn dídì ìjẹ́ ló ń lérí sí mi yẹn tí bá lọ mú yàrá ìyá yẹn. yàrá ẹ̀jẹ̀ yín máa gbẹ ẹ̀jẹ̀ yín máa gbẹ máa sáré kàbàkàbà. ṣé ẹ rí gbogbo àwọn tó máa ń sọ pé ìwà kẹ́nimánì wípé ọwọ́ Yorùbá ló pọ̀ wípé ọwọ́ Yorùbá ni ìwà kẹ́nimánì pọ̀ sí èmi má rò pé bóyá rọ́ ló ń pa ni but fídíò yìí gan ó wá jẹ́ kí n realize pé tòótọ́ ló ń sọ because èmi ò mọ nǹkan tó special nù ẹ̀ ṣé irú ẹkùn tí Sunday Igboho fẹ́ dá sílẹ̀ yẹn ṣé ó pa àmọ̀tẹ́kùn lára ni gẹ́gẹ́ bí àìnílàákàyè táwọn eléyìí ń pàfọ́ọ̀mù ń sìn ṣé irú ẹkùn yẹn ṣó jọ mọ́ àmọ̀tẹ́kùn ò ṣe rí irú àmọ̀tẹ́kùn nísìn ẹ̀yin ẹ ṣiṣẹ́ tiyín kí irú ẹkùn náà ṣiṣẹ́ tiwọn kò díra wọn lọ́wọ́ náà àbí ìjọ ọ̀la àmọ̀tẹ́kùn dé kí FGN á máa sọ pé àwọn ò gba àmọ̀tẹ́kùn láàyè o ṣó proper ṣé bí gbogbo yín náà ṣe bí gọ́ọ̀mẹ̀ntì lẹ́fẹ́ ṣiṣẹ́ fún bọ̀ ìwà kẹ́ni má nìyẹn ìmọ̀ tara ẹni nìkan ó ti bà ayé Yorùbá jẹ́ a dẹ̀ lè lọ síwájú a lè tẹ̀síwájú tàbá lọ stop ẹ̀ ẹ̀yin nìkan ni kí ẹ máa ṣe gbogbo security mélòó lára yín gangan mélòó lára àmọ̀tẹ́kùn gangan tó jẹ́ pé FGN wà ń bẹ̀ wọn ò disturb ẹ̀yin ìgbà tí ẹ sọ pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ àmọ̀tẹ́kùn kí ló wá kan ti yín pẹ̀lú ìrù ẹkùn ara kan tá a máa ń sọ náà nù Yorùbá lọ̀tá Yorùbá àwa gangan lọ̀tá ara wa níbẹ̀ yẹn máa aláwọ̀ àwọn kí ló ń pè àwọn àjòjì kọ́ wá darí wa rú òun lẹ ti ń practice ẹ ṣe tiyín kó lóye náà ṣe tiwọn kẹ́ ẹ kó ṣì ranù lọ.